wà pa ẹ̀yin alẹ́ mi tẹ̀ ń gbọ́ mi báyìí ṣe wà pa. Ẹkúndélé wòye ẹ̀rà lé akínyín káàbọ̀ sórí ètò yẹn ètò àṣẹ wàpá lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà náà lẹ tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí Máyọ̀wá David ọmọ Àjàní lórúkọ tí mò ń jẹ́ mo wà pa lórí ètò yìí ẹ̀yin ará ilé mi ṣẹ wàpá ìtaláwà street làwà báyìí tá a ti ń ṣe ṣẹ wàpá tẹ̀lẹ̀ tí wọ́n wà lórí tẹlifíṣàn yìí ọmọ Yorùbá Àtàtà a wà lórí Facebook a wà lórí YouTube a dẹ̀ wà lórí kẹ́màtì bákan náà ẹ fọ́lọ̀ wa kẹ́ láìkẹ́ rẹ̀ ṣẹ́ fídíò wa pátápátá gẹ́gẹ́ bí ìṣe wa bá ṣe máa ń ṣe lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà a máa ń kíni fún ọjọ́ ìbí ìṣọmọlórúkọ oyè jíjẹ graduation lóríṣiríṣi àti fún ìpolówó ọjà ó lè kàn sí wa lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Àtàtà lórí àwọn nọ́mbà tó mọ̀ wò ní ìsàlẹ̀ tẹlifíṣàn rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè kàn sí wa ó lè chat wa bẹ́ẹ̀ sì ni o sì lè pè wá fún ìpolówó ọjà fún ètò ọjà rẹ láti jó yá ní àyè ọjọ́ tòní a ti fẹ́ kí àwọn ọlọ́jọ́ ìbí àti àwọn olóríire lóríṣiríṣi ní ọjọ́ tòní a máa bẹ̀rẹ̀ láti on the 25 February náà láti bẹ̀rẹ̀ sí ní mu ẹni àkọ́kọ́ tí a fi lé mi lọ́wọ́ ń bíbí ó jẹ́ Precious Abídèmí Àbá bẹ́ẹ̀ ni òun náà ṣe ọjọ́ ìbí ní on the 25 happy birthday to you Precious Abídèmí long life and prosperity gbọ́dún kan 1 minute àṣeṣàmọ́dún èyí tó ṣe lọ́dún tí mo yóò ju èyí tó ṣe ní ọdún yìí lọ àṣẹ Elédùmarè street náà la wà báyìí tó dẹ̀ tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ tá a ti kí ẹ lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Àtàtà láti ọ̀dọ̀ Ọpẹ́yẹmí Alátẹ náà ló ní pé ká mọ kí ọ ó pé happy birthday to you long life and prosperity ìgbàdún kan 1 minute àṣẹ ìṣàmọ́dún bẹ́ẹ̀ ni ẹnì kejì tá a tún fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run àgbà ni wọ́n bẹ́ẹ̀ ni ẹni tí ń ṣe Pastor Iye Adébóyè the general overseer of Redeemed Christian Church of God worldwide òun náà wọ́n ṣe ọjọ́ ìbí ẹ jẹ́ ká fi àpẹẹlẹ sorúkọ wọn wọ́n ṣe ọjọ́ ìbí ní on the 2nd March ọdún 2025 dádì mọ́ àná ti ṣá happy birthday to you long life and prosperity ìgbàdún kan wọ́n ti àṣẹ ìṣàmọ́dún iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbé lé yín lọ́wọ́ kò ní bàjẹ́ o we are greeting you that happy birthday to you long life and prosperity dádì pé dádì Gio wọ́n pé 83 ní on the 2nd of March ọdún 2025 happy birthday to you ìgbàdún kan wọ́n ti àṣẹ ìṣàmọ́dún ẹni tí a ti fẹ́ kí i jẹ́ ẹnìkẹta tí ó bọ́ sí on the 2nd of March bákan náà ẹni tí ń ṣe Pastor James Adéagbo AGS láti ìjọ Grace of Salvation Evangelical Church náà ló ní pé ká mọ kí n lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà lórí ètò iṣẹ́ wà pa ó pé happy birthday to you long life and prosperity Pastor James Olú Adéagbo AGS láti Ìran Èkìrì ìjọ Grace of Salvation náà ní pé ká mọ kí n pé happy birthday to you long life and prosperity àṣìṣàmọ́dún one time bẹ́ẹ̀ ni orí street náà làwà ìta náà làwà ẹ̀yálé ẹ mọ̀ wà pa lórí ètò ẹni tí a ti fẹ́ kí bọ́ sí on the 4th of March bákan náà ẹni tí í ṣe Fidelity Ogundare Tunde Sunday the president Irun Fidelity Club happy birthday to you Fidelity Ogundare Tunde Sunday long life and prosperity ìgbádùn kan 1 minute ni more calendar to destroy àṣìṣàmọ́dún ìgbádùn kan 1 minute ni happy birthday to you long life and prosperity àwọn club ẹ náà ló ní pé ká mọ kí Fidelity Club members náà ló ní pé ká mọ kí lórí ètò iṣẹ́ wà pa lórí ọmọ Yorùbá Àtàtà ẹ lè wò wá lórí Facebook tàbí lórí YouTube bákan náà a dẹ̀ wà lórí kemat náà ó pé happy birthday to you Fidelity Ogundare Tunde Sunday long life and prosperity ìgbádùn kan 1 minute bẹ́ẹ̀ ni ẹni tí a tún fẹ́ kí yìí ó ní Fuji ni wọ́n is a great Fuji idol ẹni tó kọ ìyọ́nú Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni Ọlọ́run tí wàá yọ́nú sí wọn báyìí ẹni tó ṣe Wasiu Ayinde Marshal K1 the ultimate bẹ́ẹ̀ ni the great Fuji idol náà ni wọ́n happy birthday to you long life and prosperity ìgbádùn kan 1 minute ní ìyọ́nú Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú yín kò ní fi wá sílẹ̀ nígbà kankan
4th of March náà làwọn náà ṣe ọjọ́ ìbí bákan náà à ń kí wọn lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà lórí ètò ìṣẹ̀wà pa pé happy birthday to you, long life and prosperity. Bẹ́ẹ̀ ni àtẹ̀síwájú náà ni ẹ̀yàn alẹ́ ẹni tí mo fẹ́ kí bá ṣe March 5 on the 5th of March ọdún 2025 àwọn náà ṣe ọjọ́ ìbí ọ̀gá mi ni wọ́n ní ẹnu iṣẹ́ ìyé tí a bá ń sọ̀rọ̀ nípa pìrìsẹ́ńtà bẹ́ẹ̀ ni ọ̀gá mi ni wọ́n jẹ́ ẹni tí í ṣe Mr. Oriyomi Hamzat, the CEO of Agidigbo FM 88.7 ẹ máa bá wọn gbọ́ bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ní on the 5 March 2025 àwọn náà ṣe ọjọ́ ìbí Mr. Oriyomi Hamzat, God bless you gbogbo àwọn tí ẹ̀ ń ràn lọ́wọ́ Ọlọ́run á fi ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ Ọlọ́run bá wa fi òróró ìtura yóò fi sin yín sí ojú tó ń ta yín ọ̀gá mi lẹ́jẹ́ sà I respect you lórí ètò ìṣẹ̀wà pa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà náà láti ń kí yín pé láti ń kàn sí yín pé Mr. Oriyomi Hamzat, happy birthday to you, long life and prosperity gbọ́dọ̀ kan wọ́n mẹ́tìrín ẹni tí a ti fẹ́ kí bọ́ sí 7th of March bákan náà ẹni tí í ṣe Pastor Bámidélé Pópọ́lá of CAC Overcomer Church Futa area ní ìlú Àkúrẹ́ Ondo State bẹ́ẹ̀ ni happy birthday to you, long life and prosperity gbọ́dọ̀ kan wọ́n mẹ́tìrín pásítọ̀ wa ni wọ́n pásítọ̀ iléeṣẹ́ yìí náà ni wọ́n Pastor Bámidélé Pópọ́lá, happy birthday to you, long life and prosperity gbọ́dọ̀ kan wọ́n mẹ́tìrín àṣeṣàmọ́dún more calendar to destroy more grace more anointing àmín láti ọ̀dọ̀ Mr. and Mrs. Ọpẹ́yẹmí Grace Ògúnmọ́dédé náà ló ní pé ká mọ kí lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà ó pé happy birthday to you ẹgbàdún kan 1 minute ni ẹni tí a ti fẹ́ kí náà 7th of March bẹ́ẹ̀ ni ẹni tí ṣe Mrs. Ajíṣafẹ́ Faith bẹ́ẹ̀ ni àwọn náà ṣe ọjọ́ ìbí bákan náà ní ọdún 7th of March ọdún 2025 ìtàlàwà ṣẹ̀wà pa bẹ́ẹ̀ ni láti ọ̀dọ̀ Mrs. Kẹ́hìndé Ògúnmọ́dédé tí wọ́n mọ̀ sí Mọ́mì Fọlá ní ìlú Ìbàdàn náà ló ní pé ká mọ kí lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà lórí ètò ìṣẹ̀wà pa pé happy birthday to Mrs. Ajíṣafẹ́ Faith ìgbàdún kan wọ́n mi ti àṣẹṣẹ́ àmọ́dún ẹni tí a ti fẹ́ kí bọ́ sí on the 8th of March ẹni tí í ṣe Mr. Ọlájídé Julius of Steelwork Olúyọ̀lé Ìbàdàn bẹ́ẹ̀ ni ẹni tí ó ní pé ká mọ kí lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Tàtà pé happy birthday to you ìgbàdún kan wọ́n mi ti ọlọ́jọ́ ìbí èjò ti kàn yín báyìí o ẹni tí í ṣe Mr. Ọpẹ́yẹmí tí ẹ mọ̀ sí Mr. Bug àwọn náà ló ní pé ká mọ kí lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Tàtà pé happy birthday to you, long life and prosperity ìgbàdún kan 1 minute ni on the 8th of March bákan náà Mr. Ajíṣafẹ́ Olúrántí Matthew àwọn náà ṣe ọjọ́ ìbí bákan náà ní on the 8th ó pé happy birthday to you, long life and prosperity ìgbàdún kan 1 minute ọlọ́jọ́ ìbí gbogbo yín kẹ́ ẹ mọ́ fẹ́ ẹsẹ̀ rájọ́ lókù lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà náà láti kí ní street ìtàlàwà báyìí náà láti kí pé happy birthday to you, long life and prosperity more calendar to destroy àmì àṣẹlẹ́dùn rẹ̀ from Prophet Samuel Olúmúyìwá Ajíṣafẹ́ of the Holy City Mountain Purpose of all nations ní Àkúrẹ́ náà ló ní pé ká mọ̀ kí ó pé happy birthday to you, long life and prosperity ẹni tí a ti fẹ́ kí náà òun náà bá sí 8 bákan náà ẹni tí í ṣe Ahmed Ogundìran Prince Midomoto láti ìlú USA náà ni a ti ń kí wọn bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ̀ kí wọn ká mọ̀ kàn sí wọn ní USA tí wọ́n wà wípé happy birthday to you, long life and prosperity Prince Midomoto well done iṣẹ́ tẹ́ ẹ̀ ṣe kò ní yí mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ alágbàtà mọ́tò bẹ́ẹ̀ ni is into motor business ẹni tẹ́ bá fẹ́ ra mọ́tò lọ́wọ́ wọn ẹ lè kàn sí wa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà a máa bá yín kàn sí wọn bí àkànnà happy birthday to you, long life and prosperity gbọ́dọ̀ kan 1 minute lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà náà láti kí n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí a ti fẹ́ kí ó jẹ́ on the 8th of March bákan náà kò tí ì tàn lẹ́yìn ọwọ́ mi náà a ní pẹ́ fún mọ káṣà rẹ̀ lẹ̀ ẹni tí a fẹ́ kí jẹ́ Adélékè Olúwatóbilọ́ba bẹ́ẹ̀ ni òun náà ṣe ọjọ́ ìbí bákan náà ní on the 8th of March ọdún 2025 Adélékè Olúwatóbilọ́ba happy birthday to you, long life and prosperity ìgbàdùn kan wọn àṣẹṣe àmọ̀dún mọ́kànlélọ́rọ̀ ti destroy àlàáfíà pípé yẹn lẹ́nu Elédùmarè bá àyọ̀dá rẹ̀ fún àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí rẹ̀ náà ló ní pé ká mọ kí ẹ mọ́mí àyàn dáàdì àyàn sísá àyàn brọ́dà náà ló ní pé ká mọ kí ọ lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Tàtà pé happy birthday to you, long life and prosperity ìgbàdùn kan wọn mìíràn ẹ̀yà eré ó kù kan ká tó mọ̀ lọ ẹni tí a ti fẹ́ kí náà jẹ́ Chief Èjì Ọ̀bàrà of Africa àfijú babaláwo tí ó mòye bẹ́ẹ̀ ni happy birthday to you with due respect ìgbàdùn kan wọn àṣẹṣe àmọ̀dún mọ́kànlẹ́ láti destroy láti ọ̀dọ̀ Afẹ́ Ọlánípẹ̀kun náà ló ní pé ká mọ̀ kí lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Tàtà tẹlifíṣàn náà ló ní pé ká mọ̀ kí ó pé mọ́kànlẹ́ láti destroy ìgbàdùn kan wọn mìíràn ẹ̀yin ará lé òtítọ́ náà nìyẹn a ti fẹ́ máa lọ lé wa náà rẹ̀ ṣùgbọ́n ká tó máa lọ ẹ jọ̀ọ́ a wà lórí Facebook a wà lórí YouTube a rẹ̀ wà lórí kebat lórí ọmọ Yorùbá Tàtà tẹlifíṣàn ẹ ti rí wa ń bẹ̀ ẹ fọ́lọ̀ wa kẹ́ ṣe ẹ̀kẹ́dẹ̀ láti fídíò yìí bẹ́ẹ̀ ni lórí gbogbo ètò pátápátá tá a máa jùlẹ̀
lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Àtàtà. Ṣé ọ̀pẹ náà lẹ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Orúkọ mi ò yí padà, Máyọ̀wá David ọmọ Àjàní ni mò ń jẹ́. Orígbà kan náà ẹ̀rọ ṣẹ̀wà pa. Ẹbí ní sẹ́rí wà rẹ̀ ọ́ níbi tẹ̀ràn wá lọ́wọ́dé. Ká máa jó káyọ̀ ká fògo fólú. Nínú ìrìnkèrindò mi láyé, ìwọ ló bá mi ṣe àlùbáríkà tó wá mi rí. Èmi kọ́ iṣẹ́ Ọlọ́run ni. Ewu gbogbo tí mo là kọjá kì máa ń ṣagbára mi. Àtinúdá tí mo ní ló jẹ́ kí dúpẹ́ oore. Ẹbí ní sẹ́rí wà rẹ̀ òní.